ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà gorí afẹ́fẹ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. tóní ló ta lẹ́jọ́ ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. bàbá pẹ̀lú màmá o ẹ̀sùn mọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ẹ̀kọ́ nílé pàlejò kan súnmọ́ bí. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà mi ń gbà ó ti yá. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu àfàwà Sheikh Amidi. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. onílé tàlejò ẹ jẹ́ a jọ gbọ́. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò àdúrà ń gbà tí gorí afẹ́fẹ́ o. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. lójoojúmọ́ nínú Ramadana. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. láti bẹ̀rẹ̀ àwẹ̀ títí yóò fi tán. ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu. tá a fi mọ̀ pé àwọn ará bí wọ̀nyí wọ̀n níṣẹ́ rẹ̀ kan alákọ̀ọ́kọ́ bí kan yá yẹn wèrè wọ́n lè kó sára yẹn yóò ti ya wèrè wọ́n tọ́jú ẹ̀jì àyàfi tí wọ́n lọ́ọ́ tán bá padà táànù ọlọ́run bá lé tì í bá làkàyè rẹ̀ ó wà lé padà. ẹlẹ́ẹ̀kejì kan tú olólùfẹ́ méjì ká nínú iṣẹ́ wọn ni tàbí èèyàn tó pọ̀ gan wọ́n ń tú inú odidi ẹbí ká ẹ̀rí fámìlì mi ẹ̀sẹ̀ tù jàtì odidi fámìlì ọmọ ìyá kan náà bàbá kan náà wọ́n sì máa jà tí wọ́n ti máa lérí oògùn síra wọn ṣé ohun tí màá fi ojú ẹ rí màá jẹ́ kó mọ̀ pé mo jù ẹ́ lọ ní gbogbo ọ̀nà yóò máa wò tẹ̀gbọ́n tàbúrò àwọn náà kọ iṣẹ́ àwọn ṣàyàtì ìrìn lára rẹ̀ náà nìkan dèyún mọ́ èèyàn nú èèyàn lè lóyún tí wọ́n sì ní jórí bí lásìkò tó yẹ kó bí àti rẹ ni ó lóyún ọdún mẹ́rin rí nígbà tí ó fi máa nígbà tí ọlọ́run kọ́ lọ́hùn wò àwọn ni àmọ́ nígbà tí àánú ọlọ́run padà lé ẹni yẹn kó padà bímọ yẹn ọmọ ti wu eyín bẹ́ẹ̀ ni ọdún mẹ́rin náà fi lóyún rẹ̀ ti wu eyín wọn a máa di oyún mọ́ olóyún tí wọ́n ní jẹ́ orí bí ẹni wọn bá tiẹ̀ di oyún máa ń nú màtúndà tí wọ́n jẹ́ ó bí eku tàbálàǹgbá tí wọ́n pààrọ̀ ọmọ inú ẹ̀ wọ́n á sì dé mẹ́lòmíì inú pọ̀ tí ó bá àmọ́ àwọn sáyẹ́ntìsì náà ti gbìyànjú o èyí tó pọ̀ nú ẹ̀ hàn ní ṣe bá bẹ́ẹ̀ ni ò ní fi bí wọ́n sì lákun ẹ̀ wọ́n gbẹ̀ wọ́n jáde ṣùgbọ́n táwọn ará bí yìí bá tó wá tán wá bínú tán ẹ̀ ìlàkun rẹ̀ ó yá kó gbọ̀nà ń lọ kọ́lọ̀ kó là wà ń bẹ̀. wọ́n á máa fi òkúta sára èèyàn tó wájú ọkùnrin ni kò ní róbìn tó wá sì dóbìnrin ni kò ní rọ́kọ fẹ́ òkúta wọ́n á jẹ́ òkúta wọ́n sì lè fi sára ọjà náà tó ń tí ó gbọ́jà kalẹ̀ tí ò ní tà. gba àwọn ẹgbẹ́ rẹ̀ ó máa ta lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí tí ó máa wù báyìí báyìí ni ọjà tí ó sì dájú gbogbo àtàtọ́jà yóò fi padà kọ̀ndẹ́mù bàjẹ́ mọ́ orí igbá wọ́n sì máa kọjá wájú rẹ̀ lọ́ra wọ́n tún máa béèrè ọjà tó ní lọ́wọ́ rẹ̀ ẹ dákun níbo ni wọ́n ti ń ta kí wọ́n sì ń wo tiẹ̀ wájú ta báyìí àpò òun náà la kó síwájú mi irú ilé ìkọlà fẹ́ àgbákù àní irú ilé ìkọlà fẹ́ sẹ́ irú ẹ̀ ní China náà ti kó wọlé no irú ilé ìkọlà pè fún wa lára ìwà tí wọ́n ti máa ń wù ìjàmbá ọkọ̀ wọ́n máa ń dá accident ilẹ̀ títì kìí ṣe gbogbo accident náà ni wọ́n sọ pé kí ni àìmọye míì fi pé àwọn ni wọ́n da ọkọ̀ yẹn nù ọlọ́kùn là wà ń bẹ̀. Àmín. àìsàn nínú tí wọ́n tún máa ń ṣe lára náà ni àwọn ṣayatin wọ́n lè da àìsàn síyàn lágbádá bí ìgbóná tàbí àìsàn tí ò ṣe tó ń tì wọ́n máa náà ṣe tàbí kí ara rẹ̀ ó wú tàbí kí ikùn rẹ̀ ó wú tàbí kórí rẹ̀ ó wú
tàbí kéèyàn rọra lápá kó rọ lọ́sẹ̀ tàbí ọgbẹ́ ẹnu wọ́n lè fọwọ́ gbáyàn níkùn tẹ́ni yóò máa náà sí ọ́sà gbogbo nǹkan ni wọ́n lò sọ́sà yóò ní lọ títí tó fi padà jáde láyé àyàfi táwọn ọlọ́pàá lè bá wọ́n fọwọ́ gbá níkùn ni àwọn àjọ náà. lára ìwà tí wọn náà Ọlọ́run fi ń sọ fún wa lára ìwà tí wọ́n tún máa ń wọ́n máa ń dẹ òṣì sínú ayé yẹn tó tì ó ta òṣì ju òṣì gidi ìpọ́njú Ọlọ́run kó làwọn abẹ. Àmín. Banka Suratul Baqara Quran chapter 2 verse 268 Ash-Shaytan. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ash-shaytanu ya'idukumul faqra wa ya'murukum bil fahsha'i. Wallahu ya'idukum maghfiratan minhu wa fadlan. Wallahu wasi'un alim. Ọlọ́run tún àṣírí ẹ̀ fún wa bí ó ní Iblisu ó ní ya'idukumul faqra Ash-shaytanu ya'idukumul faqra Sètáànì máa ń tọ́jú òṣì kalẹ̀ fún ẹni tí kò bá gbọ́rọ̀ sí lẹ́nu tó bá fẹ́ kéèyàn ṣe nǹkan kan so orí Sètáànù òun náà ní mìhádùn tiẹ̀ bọ́lọ̀ ti ní mìhádùn lòun náà ní àmọ́ òun ní wádùn. Ó ní mìhádùn kò ní wádùn. Ó ní wàyídù àmọ́ kò sí kí ni kò ní wádùn. Sètáànì ní ìyà lọ́wọ́ tó lè fi jẹ yẹn àmọ́ kò ní kẹ́. Tó bá fẹ́ kéèyàn ó ṣe nǹkan kan téèyàn ò ṣe ó ti ní àwọn ìyà tó lè fi jẹ nìyẹn. Ó máa fẹ́ kẹ́ nìyẹn ṣe ń tó fẹ́ yẹn bí òṣì wà lára tó máa ń dẹ. Ẹ ò gbà tí ó fẹ́ mú ànábì Ayúbà kí ló dé sí àárẹ̀ nígbà tó wá bá Ádámù kọ́ tani wíwá nígbà tó wá bá Ádámù tó ní kí Ádámù ó sọ orúkọ ọmọ rẹ̀ tó bá bí kó sọ ọ́ ní orúkọ òun nígbà tí wọ́n gbọ́ tán bímọ kí ó ní tó ṣe fún wọn wọ́n tún lóyún ẹlẹ́ẹ̀kejì nígbà tí wọ́n tún gbọ́ ó tún ní tó ṣe fún wọn. ọmọ alákọ̀ọ́kọ́ tá Ádámù bí kò fi bí èèyàn nítorí pé kò gbà láti sọ ní orúkọ Ṣètáànì. ọmọ ẹlẹ́ẹ̀kejì náà kò fi bí èèyàn torí kò gbà láti sọ ní orúkọ Ṣètáànì. àwọn ọmọ yẹn gbọ́dọ̀ wá wà. àwọn àfọ̀nítẹ̀fsírù kan ní èèyàn náà fi bí. ṣùgbọ́n kí ló dé tá a bá àkọọ́lẹ̀ orúkọ tiwọn. ó padà wá bí ọmọ lẹ́lẹ́kẹta ọwọ́ àgbà tí wọ́n ṣàdúrà sọ́lọ̀ láyé àti ìtànà sọ́ọ̀lì aládàkúnlẹ̀ nàbí ṣáàkiri ní ọlọ́ làwa lọ́wọ́ Ṣètáànì yìí làwa Ṣètáànì ti ṣetán àti discipline wọn bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn tí ń bá ń lo ìgbàgbọ́ Ṣètáànì ó fẹ́ mú kúrò lórí ìgbàgbọ́ pẹ̀lú lílo ìpọ́njú òṣì ilé kókó ìnira àárẹ̀ ìwà ní fàdúrà lẹ̀ wọ́n ní ọ̀yá amúròkún bí lè fà àṣà yìí a máa fẹ́ kẹ́ ẹ ṣẹ́ lọ́wọ́ a wá máa dẹ òṣì sí yín a dẹ ìyà sí yín kẹ́ ẹ lè bá àṣẹ lọ́wọ́ ẹni tí òun tí kò lè bá ẹni tí ṣe kíni ẹni tí ò ṣàgbèrè kò lè bá ẹni tí ṣe kíni wà lọ́ọ̀mù yẹ́ ìlú kùn. àwọn ọlọ́run bá ní tiẹ̀ ọlọ́run bá ní ìkẹ́ lọ́dọ̀ àforíjì yín a sì gbé ọlá fún yín ọlọ́run ní yẹn lọ́dọ̀ Ṣètáànì ò ní. wọ́n ń lo àwọn iṣẹ́ tí àwọn ṣàyàtì máa ń ṣe wọ́n máa ń ran idán lọ́wọ́ tí wọ́n bá rí pé àwọn èèyàn kan ń bẹ níbì kan onídán ni wọ́n ológun burúkú ni ológun ká ni wọ́n Ṣètáànì wọ́n wà lọ máa assist idán yẹn wọ́n lọ máa support idán yẹn wọ́n jẹ́ kí àwọn èèyàn máa pọ̀ sí nídìí iṣẹ́ yẹn wọ́n jẹ́ kán kó bẹ́ẹ̀. ló fi ń sọ nù Suratu Namli verse 24 wàjáde tó a. wà kó máa yẹsì dúdú nà ní sàmùsì min dunillahi
وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون. وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون. ẹyẹ wúdiwúdà tí anabi Suleiman máa ń ránṣẹ́ ó wá rìnrìn àjò ló wá rí àwọn èèyàn kan tí wọ́n ń forí balẹ̀ tí wọ́n ń sin ohun tí wọ́n ń sin lọ́wọ́ ó wá padà dé dọ́dọ̀ anabi Suleiman ó ní wá ya dùn á ó ní mo rí ọba obìnrin tí ń di ọba lé àwọn èèyàn lórí Balikis gọ́fànà àwọn aráàlú yẹn fún 91 years bẹ́ẹ̀ ni. وجدتها وقومها ó jẹ́ ọba fún 91 years. ẹyẹ ojúdà wá rí wọn nílùú yẹn pé obìnrin ló jọba wọn ní ó tún wá rí pé òun ni wọ́n ń sìn ó wá lọ jábọ̀ fún ó wá ní yẹ́sì dúdú náà lè ṣàmùsì mí lónìí láwòrán ni wọ́n forí balẹ̀ fún wàsáyà ní láwọn ṣẹ́tọ̀ àmàlàhùn ṣètánì sì ti lúgọ sábẹ́ tí wọ́n ń ṣe wọ́n rí nǹkan yẹn bí nǹkan rí. وصدهم عن السبيل ó ti ṣe wọ́n padé bíi pé wọ́n tiẹ̀ lé mọ̀nà mọ́. فهم لا يهتدون. báwo ni ṣètánì ṣe máa ń ṣe idán lọ́ṣọ̀ọ́ yóò kún wọn lọ́wọ́ gbogbo àti wọ́n bá ti ń pè báyìí yóò máa dún. ẹnìkan sọ́jọ́ ni àwọn ní òòṣà tó ń jogún lọ́wọ́ ìyá bàbá òun tó ń gbé sínú ní ó ní tó bá ti di aago 12 òru ìmọ̀ bọ́ọ̀tà yóò lọ tó bá ti di aago 3 yóò darí lé padà. wọ́n á ní bóòlù sí mọ́mọ́ wípé ń bọ́ọ̀tà ó ní tó bá ti fẹ́ bọ́ọ̀tà ó ní yóò dùn ní yóò máa dún ní ó ń jáde lọ́nà ó tó bá sì ti dé padà yóò tó dún ní bá ń bọ́ ó ti gbàgbé nǹkan bẹ́ẹ̀. ìlú kan bẹ nílẹ̀ Yorùbá wa náà wọ́n á máa ṣe ọdún kan bẹ̀ tán bá ti ń ṣe ọdún yẹn òjò máa rọ̀ lọ́dọọdún kódà kan máa ṣe lásìkò òjò rọ̀ lọ́jọ́ tán bá ń ṣe kíní òjò wọn á rọ̀ àwọn náà ti wá gbà pé ń táwọn ṣe tójò rọ̀ Ọlọ́run lọ́wọ́ sí ni Ọlọ́run kí ó lọ́wọ́ sí sàyánà làwọn ṣètọ́nù àmàlàhùn ṣètánì ti bá wọn sásá bẹ́ẹ̀ ká má bàa kó díẹ̀ ó ti bá wọn kún kínní yẹn lọ́wọ́ gbogbo àdábà tí wọ́n á pè mú màbá bẹ́ẹ̀ ni wọ́n fi ní jáwọ́ bẹ́ẹ̀ tí ò bá ti rí bẹ́ẹ̀ mọ́ ó kó bẹ́ẹ̀ òun náà sì fẹ́ níjọ ó fẹ́ lérò ó fẹ́ kó àwọn èèyàn lẹ́yìn wọnú náà ó fẹ́ kó wọn wá bẹ́ẹ̀ wọ́n àwọn àtúgbà pé nǹkan ní kíní ìyàtọ̀ ń bẹ láàrin àwọn awòlíyàwó láìwá awòlíyàwó ṣètọ́nì a sọ pé ìyẹn ò lè bẹ lọ́hùn kójò rọ̀ kójò sí rọ̀ ní nǹkan àmọ́ tó bá ti jẹ́ pé agbára òkùnkùn nìyẹn fi ń pè nǹkankan tó fi pàfọ́m nǹkan yẹn abẹ́ kíndọ̀mù ṣètọ́nì ni ló wà. ètò àdúrà mi ń gbà ó ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. látẹnu àfọwà Sheikh Amide ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. ètò ọlọ́gbọ́n ètò olóye ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. eléyìí yàtọ̀ sí tiwo tó wòrò ó tún ti yá ẹ jẹ́ ká jọ gbọ́. onílé tàlejò ẹ jẹ́ àjọgbọ́.